إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله عز وجل إليني الدرس الثاني، إذن لك إليكجي لاتنو على نقا المنظومة اللامية، نبتيات إن شاء الله ويمو اللامية. نينو إذن لك لكك توريكوجا أشالاye àwọn ẹsẹ̀ orin méjì tí ó bẹ̀rẹ̀ tí ṣe ya sa'ili an madhhabi wa aqidati ruziqa al-huda man lil hidayati yas'alu isma' kalama muhaqqiqin fi qawlihi la yanthani anhu wa la yatabaddalu. insha Allahu azza wa jal nínú ìdánilẹ́kọ̀ọ́ ilé a tẹ̀síwájú lórí ẹsẹ̀ orin ẹlẹ́ẹ̀kẹta àti ẹlẹ́ẹ̀kẹrin insha Allahu ta'ala. afani hubbu sahabati kullihim li madhhabun wa mawaddatul qurba biha atawassalu wa likullihim qadrun ala wa fadailun lakinnama as-siddiqu minhum afdalu. أفني حب الصحابة كلهم لي مذهب. الحب انتونكني الحب هناني المودة، هناني المودة إليتي شيء إفاء الله سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. عند رجوا وتواني بقولوا تودن ششاري سيجعل لهم الرحمن، الله وباء الرحمن يجعل لهم ودا، يوفي إفاوة يوفي سينو بايا أوينيا. سيتما الحب أبي حب أوني المودة يا إفاء. والصحابة حب الصحابة، الصحابة جمع ينال جف صاحب، جمع ينال جف صاحب، وسمن تمسي الملازم والمنقاد، يعني تي أوبا لازم إنكا تي وقبلوره fún àsìkò tó pẹ́. Bákan náà wọ́n máa lò fún gbogbo tí èèyàn bá wà pẹ̀lú rẹ̀ àbí tó bá wà pẹ̀lú èèyàn, gbogbo tó bá wà pẹ̀lú èèyàn, yálà èèyàn ni àbí ẹranko àbí ààyè, yálà ó jẹ́ èèyàn ni àbí ẹranko àbí ààyè téèyàn wà. Allah subhanahu wa ta'ala ni idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana. nígbà tó ń sọ fún sọ́ọ̀hìbù rẹ̀, anabi sallallahu alayhi wa sallam ń sọ fún sọ́ọ̀hìbù rẹ̀ ìyẹn abubakar as-siddiq radiyallahu anhu wa ardah, tó ń sọ fún pé la tahzan
má ṣe bànújẹ́, inna Allaha ma'ana, dájúdájú Allahu ó wà pẹ̀lú wa. Sáré pé wọ́n lò fún èèyàn níbi anabi sallallahu alayhi wa sallam àti Abubakar wà pẹ̀lú anabi sallallahu alayhi wa alihi wa sallam, wọ́n pè ní sọ́ọ̀hìbù rẹ̀, torí pé ó jẹ́ mùlázimùn lah, ẹni tó máa ń wà pẹ̀lú rẹ̀ ní gbogbo ìgbà ni. Bákan náà wọ́n lò fún ààyè nínú suratu al-Kahf, am hasibta anna ashab al-kahfi war-raqimi kanu min ayatina ajaba. Wọ́n pè wọ́n ní ashabu al-Kahf, àwọn tí látara pé wọ́n wà nínú kahf yìí, wọ́n wà nínú kòtò yìí, inú ihò yìí, wọ́n pè wọ́n ní sahibu, wọ́n pè wọ́n ní ashabu fún kahf yìí. Wọ́n ní hubbu sahabati, ìnífẹ̀ẹ́ àwọn as-sahaba. Àwọn ogan ni wọ́n ń pè ní sahaba. Al-Hafidh Ibn Hajar Al-Asqalani rahimahullah wọ́n jẹ́ kó yé wa pé as-sahaba òun ni man laqiya an-nabiyya sallallahu alayhi wa ala alihi wa sallama mu'minan bihi wa mata ala al-islam walau takhallalathu riddah aw walau takhallalat riddah. Wọ́n ní pé as-sahib òun lẹ́ni tó pé man laqiya an-nabiyya sallallahu alayhi wa sallam, òun lẹ́ni tó pàdé ànábì sallallahu alayhi wa ala alihi wa sallam, ẹni tó pàdé rẹ̀. Ó túnmọ̀ sí pé ẹni tí ó bá ti pàdé rẹ̀ kò sínú wọn, kò sínú ta'arifu yìí, kò sínú definition yìí. Mu'minan bihi, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló pàdé ànábì sallallahu alayhi wa sallam, ṣùgbọ́n a rí nínú àwọn tó nígbàgbọ́ sí, a sì rí nínú àwọn tí ò nígbàgbọ́ sí. Tẹ́nì kò fi wá ní máa sọ fún yín pé mùnáfíkì báyìí nínú àwọn sàábí ànábì ni, àbáwọn mùnáfíkì wá nínú àwọn sàábí ànábì sallallahu alayhi wa sallam, a sọ pé padà síbí wá ṣàlàyé talent tó ń pè ní sahabi fún wa. Kí ni nǹkan tí wọ́n ń pè ní sahabi, àbí ta ni wọ́n ń pè ní sahaba gan, ṣàlàyé fún wa. Àwọn fi mọ́ lórí pé ẹni tó bá wà pẹ̀lú ànábì ni, àbí ẹni tó bá rà ànábì, àbí ẹni tó bá pàdé rẹ̀. Ó sì ní májẹ̀mú, kò dúró síbẹ̀. Mu'minan bihi, tó nígbàgbọ́ sí, wa mata ala dhalik, ó wá kú sórí nígbàgbọ́ sí ànábì sallallahu alayhi wa sallam, walau takhallala dhalika riddatun ala al-asah. Kódà kó yí pé ẹnìyàn wá padà wá di kèfèrí, ó tún wá gba islam padà. Wọ́n kọ yáda eléyìí pẹ̀lú al-asah, torí pé ọ̀rọ̀ mi wà lórí alámàrí. Ṣùgbọ́n al-muhim ká má fẹ́ eléyìí, ká má fẹ́ lójú. Níta kàfẹ́ mọ̀ ni pé ẹni tó ń jẹ́ sahabi òun lẹ́ni tó pé àkọ́kọ́ òní pọ́ pàdé ànábì sallallahu alayhi wa sallam, kì í ṣe pé ẹni tó rí lásán, torí pé wà náà sahaba ẹni tó pé afọ́jú ni, yẹ́bi Abdullahi ibn Ummi Maktum radiyallahu anhu, tó máa ń pèrún síwájú Bilal, tó máa ń pèrún ní ẹ̀yìn Bilal, inna Bilalan yu'adhdhinu bil-layl, na'am, tó máa ń pèrún lẹ́yìn Bilal ibn Rabah radiyallahu anhu. Lẹ́yìn ìgbà tí Bilal bá pèrún tán, ẹni tó máa ń pèrún ní Abdullahi ibn Ummi Maktum. Afọ́jú iná ni, kò rá Nabi sallallahu alayhi wa sallam, ṣùgbọ́n nígbàgbọ́ sí, ó pàdé rẹ̀. Torí ẹni tí wọ́n ń pè ní sahabi òun lẹ́ni tó pé májẹ̀mú aláwọ̀kọ́ tó wà láàrin ni pé ó pàdé Nabi sallallahu alayhi wa sallam, kódà kó jẹ́ ìṣẹ́jú kan, kódà kó jẹ́ ẹni tí ó pé ìṣẹ́jú kan ká tó àtúnṣe tó tún wá pẹ̀lú rẹ̀ fún àsìkò tó pẹ́ tó gùn. Ó wá pàdé rẹ̀ mu'minan bihi, ó tún nígbàgbọ́ sí. Májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta wọn ni pé wa mata ala dhalik, ó wá kú sórí nígbàgbọ́ sí ànábì sallallahu alayhi wa ala alihi wa sallam, ẹni tá ń pè ní sahabi lélẹ̀. Àwọn mùnáfíkì wọ́n ṣe sahaba, kódà kí wọ́n bá lùgbà, kí wọ́n pàdé rẹ̀, kí wọ́n máa fi hàn wípé àwọn nígbàgbọ́ sí, ṣùgbọ́n ìgbàgbọ́ wọn yẹn kò lálàáfíà. Ní pé wọ́n sahaba, wọ́n ń ṣe mùsùlùmí aslan, wọ́n ń ṣe mùsùlùmí. Bí eléyìí bó ṣe rí náà ni. Wọ́n ní pé hubbu sahabati, ìnífẹ̀ẹ́ sí àwọn sahaba kullihim, gbogbo wọn pátá, li madhhabun, ẹni pé
àdìsọ́kàn ló jẹ́ fún mi, àdìsọ́kàn ni nǹkan yìí jẹ́ fún mi torí pé òdodo ni. ọ̀ranyàn ni kí ẹ nífẹ̀ẹ́ sí àwọn sàhábà ridwanullahi alayhim. So àdìsọ́kàn mi iná ni kíni, iná ni pé mo nífẹ̀ẹ́ sí àwọn sàhábà anabi sallallahu alayhi wa ala alihi wa sallam. wọ́n ní wa mawaddatul qurba àti jẹ́ kó yé wa pé alhubbu òun náà ni almawadda. So wa mawaddatul qurba àti nífẹ̀ẹ́ sí alqurba àwọn ni qarabatu annabiyyi sallallahu alayhi wa ala alihi wa sallam. àwọn ni alásùnmọ́ anabi sallallahu alayhi wa sallam, àwọn ará ilé rẹ̀, àwọn tí wọ́n nígbàgbọ́ nínú àwọn banu hashim, nínú àwọn ìran anabi sallallahu alayhi wa sallam, àwọn tí wọ́n bá nígbàgbọ́ sí àwọn eléyìí àwọn ni wọ́n gbà lérò pẹ̀lú qurba. Biha wọ́n ní pé mawaddatul qurba yìí ìmá nífẹ̀ẹ́ sí àwọn alqurba ìyẹn àwọn qarabatu annabiyyi sallallahu alayhi wa sallam, àwọn alásùnmọ́ anabi sallallahu alayhi wa sallam, ìmá nífẹ̀ẹ́ sí wọn. nǹkan yìí ni atawassalu mo fi ń ṣe àtẹ̀gùn. So atawassulu nínú èdè Lárúbáwá wọn ni at-taqarrubu lil-ghayri bi'amal, at-taqarrubu lil-ghayri naam at-taqarrubu lil-ghayri bi'amal, kí ẹ máa wá súnmọ́ ẹni tó yàtọ̀ síyàn pẹ̀lú iṣẹ́, ẹni pé yóò máa ṣe nǹkan kan ni láti fi wá súnmọ́ irú èèyàn bẹ́ẹ̀, láti fi wá súnmọ́ irú èèyàn bẹ́ẹ̀. So pẹ̀lú iṣẹ́ nínú sharia tí wọ́n pè ní atawassul, òun ni kẹ́yìn ẹ máa ṣe atawassulu àtẹ̀gùn lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pẹ̀lú ta'a, pẹ̀lú àwọn iṣẹ́ dáadáa, pẹ̀lú àwọn iṣẹ́ rere eléyìí tí a máa ń ṣe nínú ẹ̀sìn tí Allah subhanahu wa ta'ala tó ṣe lófin fún wa. So àwọn kan yìí la fi máa ń ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Allah jalla wa ala ni ya ayyuhal ladhina amanu ittaqullaha wabtaghu ilayhi alwasilata wajahidu fi sabilihi la'allakum tuflihun. wọ́n ní wọ́n pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullah, ẹ páyà Allah subhanahu wa ta'ala, wabtaghu ilayhi alwasila, ẹ wá máa wá tẹ̀gùn, ẹ máa ṣe àwọn iṣẹ́ olóore tẹ́fì máa wá tẹ̀gùn lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, tẹ́fì máa ṣe àkàbà bíi step lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, pé àwọn nǹkan yìí lẹ́fì máa wá súnmọ́ Allah subhanahu wa ta'ala. gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ rẹ̀, so pẹ̀lú àwọn iṣẹ́ olóore yín iná ni ó ṣe máa ṣe fún yín. so kì í ṣe alwasila òun ni pé ẹ máa fi àwọn ẹni ire ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, rárá o. iṣẹ́ tó ń túmọ̀ sí wasila iná ilé tá a sọ pé ká máa fa àwọn ẹni ire ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. àwọn al-mufassirun, àwọn olùmọ̀ nípa tafsir, ẹnu wọn kò lórí pé alwasila níbi òun náà ni mi máa fi àwọn iṣẹ́ rere ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. wajahidu fi sabilihi, ẹ wá máa gbìyànjú lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala la'allakum tuflihun, kẹbàá lè ṣoríire. wa mawaddatul qurba biha atawassalu, ìtumọ̀ rẹ̀ náà ilé ìmá nífẹ̀ẹ́ sí àwọn alásùnmọ́ anabi sallallahu alaihi wa sallam náà mọ̀lẹ́bí rẹ̀. nǹkan yìí mo fi ń ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala torí pé iṣẹ́ rere nínú àwọn iṣẹ́ rere tí ẹ máa ń ṣe òun náà ni kí ẹ máa nífẹ̀ẹ́ sanabi sallallahu alaihi wa sallam. àní fi anabi gangan ṣàtẹ̀gùn, ṣùgbọ́n a sọ pé ìfẹ́ tí mo ní sanabi sallallahu alaihi wa sallam mo fi ń bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala náà kàtà fi máa ń ṣàtẹ̀gùn, náà kàtà fi máa ń ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. ya bó ṣe wà nínú àyà ya ayyuhal ladhina amanu ittaqullaha wabtaghu ilayhi alwasila. ولكلهم قدر على وفضائل لكنما الصديق منهم أفضل. ولكلهم وني بفن بغبون وصحابي قدر على قدر يعني منزلة يبو على توجا بفن بغبون وصحابة يبو توجا وفضائل
àti àwọn iṣẹ́ olóore, àwọn ọlá tó pọ̀ ó ń bẹ fún gbogbo àwọn sàhábà. Lakinnama ṣùgbọ́n as-siddiqu ṣùgbọ́n as-siddiqu minhum nínú wọn, ẹni tí wọ́n ń pè ní as-siddiqu nínú àwọn sàhábà yìí, afdalu òun ló fi ń lóore jù. Wọ́n ti pé tó ń túmọ̀ sí pé bí àwọn sàhábà bí wọ́n ṣe rí yẹn, bí wọ́n ṣe jẹ́ ọlọ́lá láàrin ara wọn yẹn, tá a sọ pé gbogbo wọn ọlọ́lá ni wọ́n, gbogbo wọn ni wọ́n ní ipò tó ga nínú ẹ̀sìn lọ́dọ̀ àwọn mùsùlùmí. Tóun ti bí wọ́n ṣe wá ga tó nípò yẹn náà, ẹni tó tún wá ń ga jù nínú wọn, ẹni pé wọ́n tún wà ní ìpele ẹni tó wá ń ga jù nínú wọn ni as-Siddiq Abubakar as-Siddiq radiyallahu anhum wa ani sahabati ajma'in. So nǹkan àkọ́kọ́ tí an-Nadhimu rahimahullah tí wọ́n fi bẹ̀rẹ̀ manzuma yìí, ìyẹn al-manzumatul lamiyya, òun ni wípé àkídà wa àdìsọ́kàn wa nípa àwọn sàhábà, òun ni nǹkan àkọ́kọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ al-manzuma yìí. A sì ti mọ̀ ta ni wọ́n pè ní sàhábà, òun lẹ́ni tí ó pàdé ànábì sallallahu alaihi wasallam, kí à ń sọ pé ń torí o, tàbá sọ pé ń tó pàdé rẹ̀ ó kọ́ ń torí sínú, ó sì kọ́ ń tí ó fọ́ lójú tí ò rí náà ó kó wọn náà sínú. So ẹni tó pàdé ànábì sallallahu alaihi wasallam tó nígbàgbọ́ sí, tó sì kú lórí ìgbàgbọ́, yẹn so rẹ̀ nìyí, òun ni as-sahaba, àwọn náà ń pè ní as-sahaba. Wọ́n á jẹ́ kó yé wa pé gbogbo àwọn sahaba yìí wọ́n á ní ọlá ilé tó ga àti àwọn ipò tó ga. Wọ́n ní àwọn ọlá, wọ́n sì ní ipò tó ga. Wọ́n ní ọlá, wọ́n ní ipò tó ga. So àkọ́kọ́ òun ni pé nínú àwọn ẹ̀rí tí ó ń tọ́ka sí pé ọ̀ranyàn ni, àbí pé ọlọ́lá ni àwọn sàhábà, bákan náà ọ̀ranyàn ni ká máa nífẹ̀ẹ́ wọn, bákan náà ọ̀ranyàn ni ká máa ṣe àdúrà fún wọn. Ẹ̀rí alákọ̀ọ́kọ́ òun ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó ní was-sabiquna al-awwaluna mina al-muhajirina wal-ansari wal-ladhina ittaba'uhum bi ihsan radiyallahu anhum wa radu anhu wa a'adda lahum jannatin tajri tahtaha al-anharu khalidina fiha abada dhalika al-fawzu al-'azim. Allah subhanahu wa ta'ala ni was-sabiquna al-awwalun, àwọn as-sabiqun, àwọn ẹni ìṣíwájú àkọ́kọ́, àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n gba wájú, minal muhajirina, nínú àwọn al-muhajirun, wal ansar àti àwọn ansar. Àwọn al-muhajirun òun làwọn sàhábà tí wọ́n ṣe hijira láti Makka lọ sí Madina. Àwọn al-ansar òun làwọn tí wọ́n ṣe kíni alladhina tabawwa'u ad-dara wal iman, àwọn tí wọ́n jẹ́ ará Madina tí wọ́n gba àwọn sàhábà tí wọ́n ṣe hijira wá, tí wọ́n gba wọn láyè, tí wọ́n kún wọn lọ́wọ́, tí wọ́n gba wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn. So àwọn eléyìí Allah subhanahu wa ta'ala wọ́n ní walladhina ittaba'uhum bi ihsan, àtàwọn tí wọ́n bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa, bi ihsanin ay bi itqan, tí wọ́n tẹ̀lé lánàá wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ, tí wọ́n mú nǹkan mímọ́ lánàá wọn. Àwọn yìí ni Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tó dárúkọ wọn tán, kò kàn dárúkọ wọn lásán, ó fẹ́ sọ nǹkan kan fún wa nípa wọn. Wọ́n ní radiyallahu anhum wa radu an. Àwọn yìí Allah subhanahu wa ta'ala ó ti yọ́nú sí wọn, àwọn náà sì yọ́nú sí ntí Allah subhanahu wa ta'ala tí ó ṣe fún wọn. Kò tó tán síbẹ̀ wọ́n ní pé wa a'adda lahum jannatin tajri tahtaha al-anharu khalidina fiha abada. Allah subhanahu wa ta'ala tó wá pèsè kalẹ̀ fún wọn jannat, àwọn ọgbà ìdẹ̀ra kan tó pé tajri tahtaha al-anhar, àwọn ibùdó ń sàn ní abẹ́ àwọn ọgbà ìdẹ̀ra yìí, khalidina fiha, wọ́n máa wà ń bẹ̀ lọ gbére ni, wọ́n máa wà ń bẹ̀ lọ gbére ni. Dhalika al-fawzu al-'azim, èrè ń jẹ́ tó fi ń tóbi jù iná lélẹ̀,
èrè ń jẹ́ tó fi ń tóbi jù nínú eléyìí. So ẹ̀rí lélẹ́yìí, ẹ̀rí ni àyà yìí jẹ́ lórí pé Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ àwọn sàhábà, pàápàá jùlọ àwọn as-sabiquna al-awwaluna min al-muhajirina wal-ansar, àwọn ẹni àkọ́kọ́, àwọn ẹni síwájú nínú àwọn al-muhajirun, àwọn tí wọ́n ṣe hijira lọ sí Medina, àti àwọn ansar tí wọ́n kún wọn lọ́wọ́. Bákan náà ẹ̀rí ló jẹ́ lórí pé Allah subhanahu wa ta'ala ó ti yọ́nú sí wọn, sì yọ́nú sí àwọn iṣẹ́ wọn látara pé wọ́n kún Ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́. Bákan náà ó tún tọ́ka, àyà yìí tún tọ́ka sí pé àwọn náà ti yọ́nú sí tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wọn, tó sì pèsè kalẹ̀ fún wọn nínú àwọn ìdẹ̀ra àti àwọn ẹ̀san eléyìí tí ó tóbi. tó bá fi wá rí bẹ́ẹ̀, a máa rí pé eléyìí tó jẹ́ ọ̀ranyàn lórí mùsùlùmí òun ni pé kóun náà máa nífẹ̀ẹ́ sí wọn, kó sì mọ ipò wọn fún wọn, kó mọ ọlá wọn fún wọn. Eléyìí tí àyà yìí tó ṣe kíni tí òun fún wa nírò nípa rẹ̀. So àwọn sàhábà dẹ̀ ní bí wọ́n ṣe ní ọlá tó, kò sí ẹlòmíì tó wá lẹ́yìn wọn tó tún lè ní ọlá bíi tiwọn. Kò sí ẹlòmíì lẹ́yìn wọn tó tún lè ní ọlá tó wọn. wa akharina minhum lamma yalhaqu bihim wa huwa al-azizu al-hakim. Allah subhanahu wa ta'ala àwọn míì tí wọ́n yàtọ̀ sáwọn sàhábà tá a sọ yìí ni ẹni tí wọ́n wá lẹ́yìn wọn lamma yalhaqu bihim, wọn àti ìbá wọn lè bá wọn nípò, wọn bá wọn nínú ọlá, wọn bá wọn nínú ọlá. So bí eléyìí bó ṣe rí iná ni. Bákan náà àyà mi tí Allah subhanahu wa ta'ala tó fi ń sọ fún wa pé àwọn sàhábà ẹni ọlá iná ni wọn. Bákan náà ọ̀ranyàn ni ká máa nífẹ̀ẹ́ wọn, ọ̀ranyàn sì ni ká máa ṣe kíni, ká máa ṣàdúrà fún wọn. Ntí ó tọ́ tó yẹ ká máa ṣe wọn, ká máa ṣàdúrà fún wọn, ká máa ṣe radiyallahu anhum, ká máa ṣe fún wọn. ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala nínú suratu al-Fath. Allah subhanahu wa ta'ala ni Muhammadur Rasulullah والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. الله سبحانه وتعالى آية وفي متوقع سي ọlá àti ìjọ́ràn yẹn mímọ̀ ọlá àwọn sàhábà àti bí ipò wọn bó ṣe ga sí, pẹ̀lú kí ó ròyìn wọn pẹ̀lú àwọn ìròyìn eléyìí tí ó tóbi tó ga. Allahu ni Muhammadun Rasulullah, eléyìí mubtada wa khabar. Muhammadun mubtada, Rasulullahi khabar náà nìyẹn. So ó sì kó àwọn gbogbo ìròyìn eléyìí tó jẹ́ ìròyìn ẹwà iná ni eléyìí kó sínú. Muhammadun Rasulullah, Muhammadu òjíṣẹ́ Allahu ni. Lẹ́yìn ìgbà tó wá sọ fún wa nípa pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Allahu ni, ó ní ó wá tẹ̀lé pẹ̀lú mímá yin àwọn sàhábà náà. Lẹ́yìn ìgbà tó ti yin Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú ẹ̀yìn tó fi ń tóbi jù, pẹ̀lú kó pé ní òjíṣẹ́ rẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ nípa ẹ̀yìn àwọn sàhábà ní pé walladhina ma'ahu, àwọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ ní àwọn sàhábà rẹ̀, ashidda'u 'ala al-kuffari, wọ́n jẹ́ àwọn kan tí pé wọ́n lè kókó lórí àwọn kèfèrí, wọ́n lè kókó lórí àwọn kèfèrí. Ruhama'u baynahum, wọ́n máa ṣe kíni, wọ́n máa bára wọn lò pẹ̀lú ẹ̀dẹ̀, wọ́n máa bára wọn lò pẹ̀lú rahma, pẹ̀lú ìkẹ́. Ṣùgbọ́n pẹ̀lú àwọn kèfèrí wọ́n á lè kókó mọ́ wọn ni. Ẹni tí ó tó bá ń tẹ̀lé ìlànà àwọn sàhábà kò ní lè máa mú mi ní. Wọ́n sọ bá jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n dẹ̀sìn Allah subhanahu wa ta'ala kò ní lè máa, yóò rọ̀ fún wọn ni, yóò jẹ́ rahama, yóò jẹ́ rahiman láàrin àwọn mùmínì. Ṣùgbọ́n pẹ̀lú àwọn kèfèrí o, ashidda, yóò jẹ́ shadid,
lọ́jọ́ shadid yẹ́bí Allah subhanahu wa ta'ala bóyá sọ pé fasawfa ya'ti Allahu biqawmin yuhibbuhum wa yuhibbunah adhillatin 'ala al-mu'minina a'izzatin 'ala al-kafirin. Allah subhanahu wa ta'ala ni man yartadda minkum 'an dinihi, ẹnikẹ́ni tó bá fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ nínú yín fasawfa ya'ti Allahu biqawm, àsìkò ń bọ̀ tí Allah subhanahu wa ta'ala tí ó wá mú àwọn ìjọ kan wá o, àwọn ìjọ yìí yuhibbuhum, Allahu máa nífẹ̀ẹ́ wọn, wa yuhibbunah, àwọn náà tó máa nífẹ̀ẹ́ Allahu. Adhillatin 'ala al-mu'minin, àwọn èèyàn yìí wọ́n jẹ́ ẹni tí pé wọ́n á rẹra wọ́n lẹ̀ fáwọn mùmìnì, wọ́n ní máa lè koko máa mùmìnì. A'izzatin 'ala al-kafirin, wọ́n wá lè koko máa wọn kèfèrí. So eléyìí ìròyìn àwọn mùmìnì náà eléyìí, ìyẹn gbọ́dọ̀ jẹ́ ní tí ó lè koko máa wọn kèfèrí àtàwọn tí wọ́n jẹ wọ́n nínú àwọn níbi dáa tí wọ́n dẹ̀sìn Allah subhanahu wa ta'ala rú. Bákan náà rahiman barran bil akhyari, ìyẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa ṣe dáadáa sí àwọn ẹni ire, àwọn mùmìnì. Èèyàn máa bínú, èèyàn máa lè koko máa wọn kèfèrí, èèyàn sì máa tújú ká sí àwọn mùmìnì. Allah subhanahu wa ta'ala ni ya ayyuhal ladhina amanu qatilul ladhina yalunakum minal kuffari wal yajidu fikum ghilzah. Ó ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo, ẹ máa bá àwọn kèfèrí tẹ́ bá ń bá pàdé lójú ogun. Àwọn kèfèrí tí wọ́n gba Islam, tí wọ́n ń da ẹ̀sìn yín láàmú, ẹ máa bá wọn jà. Àwọn tí wọ́n ń da ẹ̀sìn yín rú, tí wọ́n fẹ́ kẹ́ ṣe ẹ̀sìn bó ṣe tó àti bó ṣe yẹ, ẹ máa bá wọn jà. Wal yajidu fikum ghilzah, ẹ sì jẹ́ kí wọ́n rí ilé koko látọ̀dọ̀ yín, ẹ máa lé mọ́ wọn. Yàtọ̀ sí eléyìí tí à ń rí lásìkò yìí tẹ́ pé àwọn èèyàn wọ́n máa rọ̀ fáwọn kèfèrí, wọ́n máa lé mọ́ àwọn ènìyàn. Wọ́n sọ pé àwọn mùsùlùmí yẹn ìwà wọn dá, ṣùgbọ́n àwọn kèfèrí ìwà wọn dá. Wọ́n máa ń ṣe kíni, wọ́n máa ń ṣe lé, wọ́n máa ń ṣe lé. So eléyìí pátá ó yapa sí ti Islam tó pè wá sí. Ó yapa sí ti ẹ̀sìn Islam tó ṣàlàyé fún wa, àti tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa. Ànábì sallallahu alaihi wasallam ní pé al-mu'minu lil-mu'mini kal-bunyan yashuddu ba'duhu ba'dan. Mùmìnì sí mùmìnì ó dà gẹ́gẹ́ bí ilé ni tí apá kan máa di ìkejì mú. Ànábì wá kí àwọn ọmọ níkàrẹ́ wá kí bọ̀nà ara wọn báyìí. Ó kí àwọn méjèèjì, ó kí wọn bọ̀nà ara wọn. Ànábì sallallahu alaihi wasallam pé mathalul mu'minina fi tawaddihim wa tarahumihim kamathalil jasadil wahid idha ishtaka minhu 'udwun tada'a lahu sa'irul jasadi bil humma was sahar. Ànábì sallallahu alaihi wasallam pé àpèjúwe àwọn mùmìnì níbi ìmánífẹ̀ẹ́ síra wọn, bí máa bára wọn pẹ̀lú ìkẹ́, máa bára wọn lò pẹ̀lú ìkẹ́, ó dà gẹ́gẹ́ bí ara kan ni, ara èèyàn kan. Pé tí part of the body kan tó bá ń feeling complain pé ọwọ́ ló ń dùn mí, gbogbo ara yòókù yóò máa ṣe kíni, ní ò ní gbádùn. Gbogbo ara yòókù náà ni ó máa feel pain, gbogbo ara ò ní lè sùn látara pé kíni, látara ó lè jẹ́ pé ìka ọyọ̀ kan àkàdùn lásán ló mú yàn lọ́wọ́ wíkìlò, gbogbo ara ni ó máa feel pain yẹn. Ànábì ní àpèjúwe àwọn mùmìnì náà ilé. Hadith méjèèjì wà nínú Sahih al-Bukhari àti Sahih Muslim. So Allah subhanahu wa ta'ala ń ròyìn àwọn sàhábà wọn ni pé ruhama'u baynahum, wọ́n máa bára wọn lò láàrin ara wọn pẹ̀lú ìkẹ́. Àwọn sàhábà ṣe lélẹ̀. Tarahum ruk'an sujjada, ẹ wá máa rí ní gbogbo gbà wọ́n máa kírun fún Allah subhanahu wa ta'ala ruk'an sujjada, wọ́n máa ṣe rukú, wọ́n máa ṣe sujudun. Allah subhanahu wa ta'ala ń ròyìn wọn pẹ̀lú pé àwọn sàhábà wọ́n á máa ṣe nǹkan yìí lọ́pọ̀lọpọ̀. Ó tún wá ròyìn wọn pẹ̀lú ikhlas, yabtaghuna fadlan min Allahi wa ridwana, wọ́n ń ṣe lẹ́ni tó ń wá ọlá tó wà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àti ìkẹrẹ. Ìdí ọ̀nà tí wọ́n ń gbà ṣe nǹkan yìí náà lélẹ̀. Wọ́n ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala, wọ́n ń kírun fún lẹ́ni tí ó ń wá ọlá rẹ̀ àti ìyọ́nú rẹ̀. Allahu wa ni simahum fi wujuhihim min athari sujud. Wọ́n ní àpèjúwe wọn, ẹ máa rí àpèjúwe wọn ní ojú wọn, min athari sujud, láti ara orípa ìforíkalẹ̀.
علي ابن أبي طلحة أقبوا لا ترى ابن عباس رضي الله عنهما سيماهم في وجوههم إتما آية إتما رأي يعني السمت الحسن وادون لي مجاهد التنطية تصنع الخشوع والتواضع إما رأي الخشوع وكالم àwọn sàhábà ẹ̀rí tí wọ́n calm tí wọ́n bá wojú wọn wọ́n jẹ́ dàtẹ́ kí wọ́n calm ojú wọn tutù wọ́n sì ní tẹríba. Ibn Abi Hatim rahimahullah nínú tafsir wọn wọ́n gbà wá láti ọ̀dọ̀ Mujahid wọ́n ní pé simahum fi wujuhihim min athari sujud qala al-khushu'. ìtumọ̀ rẹ̀ wọ́n ní kíni wọ́n ní al-khushu' wọ́n ní pé wọ́n jẹ́ dàtẹ́ pé wọ́n calm ojú wọn tutù wọ́n dùn rí. As-Suddiyu rahimahullah wọ́n ní pé as-salatu tuhassinu wujuhahum sọ̀láàtù tí wọ́n ń ṣe irun tí wọ́n ń kí lọ́pọ̀lọpọ̀ òun ló ń tún ojú wọn ṣe ló jẹ́ kójú wọn máa rẹwà tí wọ́n sì pé tí wọ́n bá fẹ́ kójú yẹn rẹwà èèyàn máa kírun lọ́pọ̀lọpọ̀ èèyàn máa fi ojú yẹn máa fi balẹ̀ fún Allah subhanahu wa ta'ala. apá kan náà salaf wọ́n ní pé man kathurat salatuhu bil-layli hasuna wajhuhu bin-nahar ẹni tí ìforíkanlẹ̀ rẹ̀ sọ̀látù rẹ̀ tó bá pọ̀ lálẹ́ ojú rẹ̀ hasuna wajhuhu bin-nahar ojú rẹ̀ yóò ṣèkìní yóò rẹwà tó bá di ojú mama tó bá dọ̀sán tó wọ́n sì pé tí wọ́n bá fẹ́ kójú yẹn rẹwà ojú yẹn tutù kí khushu' kó wà ní fèsì yẹn yóò máa pọ̀ lẹ́ni tí yóò máa kírun ní tí wọ́n máa kírun fún Allah subhanahu wa ta'ala pàápàá jùlọ ní alẹ́ yẹn náfílà kí Allah subhanahu wa ta'ala kó ṣe ní rọrùn fẹ́ni kankan wa. apá kan náà àwọn salaf rahimahullah ní pé inna lil hasanati nuran fil qalb wa diya'an fil wajh wa sa'atan fil rizq wa mahabbatan fi qulubin nas. wọ́n ní dájú ń bẹ fún dáadáa bí yẹn bá ń ṣe ó ń bẹ fún dáadáa ìmáa ṣe dáadáa ó wà fún nuran fil wajh tí yẹn bá ń ṣe dáadáa ìmọ́lẹ̀ fil qalbi ìmọ́lẹ̀ nínú ọkàn yóò máa bá ẹni tí ó bá ń ṣe dáadáa bí yẹn bá ṣe ń ṣe dáadáa sí bẹ́ẹ̀ náà ni ìmọ́lẹ̀ ó ṣe máa wà nínú ìgbáyà rẹ̀ sí. wa diya'an fil wajh bẹ́ẹ̀ náà ni ìmọ́lẹ̀ ó ṣe máa tàn lójú rẹ̀ sí. àwọn yóò kàn máa rán wọn kí ni àṣírí ẹ̀ wáyé kíni kan so iṣẹ́ dáadáa sí ni iṣẹ́ dáadáa sáwọn yẹn iṣẹ́ dáadáa sí Allah subhanahu wa ta'ala lákọ̀ọ́kọ́ náà pẹ̀lú pé yẹn ń ṣe ada'ul fara'id àwọn nǹkan ọ̀ràn yẹn tó ní ká máa ṣe yóò máa ṣe so bákan náà ìwọ̀nba èyí tí wọ́n bá tún ní agbára láti mú wọn náà náfìlà yóò tún máa ṣe so àwọn eléyìí ni ó jẹ́ kí ad-diya ìmọ́lẹ̀ kó wà lójú èèyàn wa sa'atan fi rizq yóò tún wá jẹ́ kí arzikí èèyàn kó tún máa gbòòrò sí wa mahabbatan fi qulubin nas yóò tún wá jẹ́ kí àwọn èèyàn kan máa nífẹ̀ẹ́ sí èèyàn yóò jẹ́ káwọn èèyàn kan máa nífẹ̀ẹ́ sí èèyàn so bí eléyìí bó ṣe rí náà eléyìí. àwọn ẹ̀rí wá pọ̀ nínú al-Qur'an tí ó ń sọ ọlá ilé tó wà fún àwọn sàhábà so inú hadith kama hadith kan bá nabi sallallahu alaihi wasallam pé la tasubbu ashabi ẹ má bú àwọn sàhábà mi o ẹ má bú àwọn sàhábà mi fa walladhi nafsi biyadihi mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra law anna ahadakum anfaqa mithla uhudin dhahaba tí a bá tẹ́nìkọ̀ọ̀kan yín tẹ́nìkan nù yín tó bá ná in tó ga tó òkè Uhud ní gold tó ná sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ma adraka mudda ahadihim wala nasifa láàdá tẹ́rọ ẹni bí ó gbà kò lè tó láàdá tí ìkànnà àwọn sàhábà ó gbà lásìkò tí ó fi ẹ̀kúnwọ́ rẹ̀ méjèèjì báyìí tó fi ṣe dáadáa sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ó fi ọwọ́ rẹ̀ méjèèjì ó fi bu nǹkan ó fi fúnyàn ó fi ṣe sàdákà ó fi ṣe sàárà sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala tàbí kò tiẹ̀ wá tó ẹ̀kúnwọ́ méjì ó jẹ́ ẹ̀kúnwọ́ kan lásán yẹn kàn fi sàhábì kan tó fi ọwọ́ rẹ̀ ọyọ̀ kan tó kàn fi bu nǹkan tó fúnyàn láàdá tí ó gbà ó ju láàdá pé kẹ́nìkan nú àwọn àtàwá lẹ́yìn wọn káwa máa ná in tó ga tó òkè Uhud ká máa ná sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ká máa ná láàdá tá a gbà kò lè tó kankan lẹ́gbẹ̀ẹ́ tí sàhábì tó kàn fi ọwọ́ rẹ̀ ọyọ̀ kan péré àbí méjèèjì tó fi ná nǹkan sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala. hadith ilé al-Imam al-Bukhari àti al-Imam Muslim náà gbé jáde. bákan náà hadith Anas ibn Malik radiyallahu anhu
wọ́n ní pé qala unasu min ashabi rasulillahi sallallahu alayhi wa sallam àwọn kan nù àwọn sahaba nabi wọ́n sọ fún nabi wọ́n complain fún pé ya rasulallah yẹ́rọ òjíṣẹ́ Allah inna nusab àwọn yẹn bú wa kí ni ká ṣe sí. qala rasulullah faqala rasulullah sallallahu alayhi wa sallam nabi sallallahu alayhi wa sallam wá sọ pé man sabba ashabi ẹnikẹ́ni tó bá bú àwọn sahaba mi o kẹ́ máa gbọ́ hadith ẹnikẹ́ni tó bá bú àwọn sahaba mi fa alayhi la'natullah la'ana Allahu ìgbéjìnà sí kí Allahu kó máa bẹ fún tọ̀hún wa malaikatihi wal malaika àti ìgbéjìnà sí kí àwọn malaika nípa àwọn malaika náà máa làánà rẹ̀ àwọn malaika náà máa ṣépè fún rẹ̀ níbẹ̀ wan nasi ajma'in àti gbogbo àwọn yẹn pátá èpè gbogbo àwọn èèyàn ní ó máa wà lórí ohun tọ̀hún la yaqbalu Allahu minhu sarfan wala adla iṣẹ́ tó ń tọ̀hún bá ṣe Allah ò ní gbà yálà ó jẹ́ iṣẹ́ ojúlówó ni àbújá náfìlà yálà ó jẹ́ ọ̀ràn yẹn àbí náfìlà Allah subhanahu wa ta'ala ò ní gbà lọ́wọ́ ń tọ̀hún. so hadithu tí ó lálàáfíà ni Imam Ahmad Abdullah ibn Ahmad gbéjáde nínú zawaidu ala fadaili sahaba so bákan náà al-Khallal nínú as-sunnah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ al-Ajurri nínú tírà àwọn ash-shari'a so bí eléyìí bó ṣe rí náà ni nínú usulu àwọn ahli sunnati wal jama'a nínú ìpínlẹ̀ àwọn ahli sunnati wal jama'a gẹ́gẹ́ bí Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n sọ òun ni salamatu qulubihim wa alsinatihim li ashabi rasulillahi sallallahu alayhi wa sallam òun ni pé àwọn ahli sunna ọkàn wọn ó máa ń mọ́ sí àwọn sàhábà ahọ́n wọn náà máa ń mọ́ sáwọn sàhábà yẹn ni pé àwọn sàhábà máa ń là lórí ahọ́n wọn ni máa ṣá wọn lọ́gbẹ́ wọn ní máa sọ̀rọ̀ tí ò dá nípa wọn yàtọ̀ sáwọn tí pé gbogbo Ramadan náà fi máa sọ tí ò dá nípa àwọn sàhábà wọn fi máa mú oríṣiríṣi wá nípa àwọn sàhábà ṣẹlẹ̀ sí ní ìwà bú iná ni ìwà tí ò dá ni pé pé àwọn sàhábà iná lè yóò máa mú sẹ́nu lè yóò máa bú wọn lè yóò máa sọ̀rọ̀ tí ò dá nípa wọn. sọ ní iná ẹni tí An-Nadhim rahimahullah tí wọ́n gbìyànjú láti qarrara láti fi rinlẹ̀ nínú hadhani albaytan nínú ẹsẹ̀ wọn ni méjèèjì yìí aláwọ̀kan bẹ̀ wọn ni hubbu sahabati kullihim li madhhabun so ìnífẹ̀ẹ́ sí àwọn sahaba ìlànà àwọn ahlu sunnati wal jama'a iná ni eléyìí nǹkan tá a gbọ́dọ̀ ní láti sọ́kàn lè pé ọ̀ràn yẹn ni ká máa nífẹ̀ẹ́ sáwọn sàhábà a sì gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ sí wọn ọ̀ràn yẹn ni ká máa nífẹ̀ẹ́ sí wọn bákan náà ká tún máa nífẹ̀ẹ́ sí wọn ká máa ṣe níṣẹ́ ká máa ṣe ní iṣẹ́ yẹ bá ṣe al-Qur'an sunnah ló ń tọ́ka sí nǹkan bákan náà alámàrí tẹ́ pé ẹnu àwọn ahlu sunnati wal jama'a ló kó lórí rẹ̀ pé nǹkan yìí ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ ẹnu àwọn mùsùlùmí pátá náà ló kó lórí àlámọ̀rí àyàfi àwọn tí wọ́n ṣadda àwọn tí wọ́n yapa gẹ́gẹ́ bí àwọn al-khawarij tí àwọn an-nawasib tí àwọn ar-rawafid. Allah subhanahu wa ta'ala oni walladhina tabawwa'u ad-dara wal imana min qablihim yuhibbuna man hajara ilayhim ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. الله سبحانه وتعالى أنه آية أنفوانيرو لن توني الأنصار بيبي أنصار ونفسي مهاجرون والذين تبوأوا الدار أوتي وجه أرى مدينة أو أنصارنا يحبون من هاجر إليهم والنفس عن طبش هجر وابون ولا يجدون في صدورهم حاجة مما أوتوا so inti wọ́n bá tún wá ná fáwọn sàhábà ọkàn wọn kí ń gbogbo ẹ̀ kọ́ máa fíìlì pé tí gbogbo nǹkan wa lè wá fẹ́ gbà tán ni àbí ṣáà lẹ́la ní kí wọ́n lè yín kúrò nílùú yìí ni ẹ fi wá bá wa àwọn sàhábà kì í rí bẹ́ẹ̀ àwọn ansar wọn kì í rí bẹ́ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ sí àwọn ọmọ ìyá wọn náà àwọn al-muhajirun. so Allah subhanahu wa ta'ala wa sọ̀rọ̀ lọ nípa àwọn báyẹn nínú àwọn tó tún wá wọ abẹ́ ilé yìí
àbí lẹ́yìn ìgbà náà Allah subhanahu wa ta'ala ó wá jẹ́ kó yé wa pé ìmá nífẹ̀ẹ́ sí àwọn sàhábà nínú asbabu alfalahin, nínú àwọn ìdí sábàbí tí ẹ fi máa ń ṣoríire náà nìkan yìí. So bẹ́ẹ̀ náà wá ní gbogbo àwọn tó bá tún wá lẹ́yìn àwọn yìí náà tó bá tún nífẹ̀ẹ́ wọn, ìmá nífẹ̀ẹ́ sí àwọn sàhábà yóò máa jẹ́ sábàbí oríire fún oríyàn bẹ́ẹ̀ náà. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله ني أوتوا بوالين وصحابنا يقولون وما سيبكين ربنا إلو ولدوا يغفر لنا فرجوا ولإخواننا أتيام ياوا الذين سبقونا بالإيمان أتوشوا جوانين إيمان ما وفي كل راوسين بايوا má fi kórìíra àwọn tí wọ́n nígbàgbọ́ síwájú wa, má fi kórìíra wọn sínú gbáyà wa. Rabbana ìrẹ́ Olúwa ẹlẹ́dàá wa innaka ra'ufur rahim, dájúdájú Olúwa ẹlẹ́dàá wa ọba tí máa ń ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹrú rẹ̀ iná ni ọ́, ọba tí sì máa ń kí àwọn ẹrú rẹ̀ iná ni ọ́. So kéèyàn máa àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sàhábà kí wọ́n máa ṣàdúrà fún àwọn sàhábà ní ẹ̀rí ni lórí pé wọ́n nífẹ̀ẹ́ sí àwọn sàhábà. Ẹ̀rí ló jẹ́ lórí pé wọ́n nífẹ̀ẹ́ sí àwọn sàhábà, torí pé kò sẹ́nìkan tí ó ṣàdúrà fún yàn àfẹn tó bá nífẹ̀ẹ́ sí yàn. Kò sẹ́ni tí ó nífẹ̀ẹ́ sí yàn àfẹn tó bá kò sẹ́ni tí ó ṣàdúrà fún yàn àfẹn tó bá nígbàgbọ́ sí yàn, tó bá nífẹ̀ẹ́ sí yàn. Al-Bara radiyallahu anhu wọ́n ní pé òun gbọ́ Nabi sallallahu alaihi wasallam tó sọ pé al-ansaru, àwọn ansaru tẹ̀rí yàn la yuhibbuhum illa mu'min, kò sẹ́ni tí ó nífẹ̀ẹ́ sí wọn àfi mu'mini, wa la yubghiduhum illa munafiq, kò sẹ́nìkan tí yóò máa bínú sí wọn àfi munafiqi. Faman ahabbahum ahabbahu Allah, ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí àwọn ansar náà sàhábà, Allahu máa nífẹ̀ẹ́ sí irú ẹni bẹ́ẹ̀. Waman abghadahum abghadahu Allah, ẹnikẹ́ni tó bá ń kórìíra àwọn ansar, Allahu máa kórìíra irú yẹn bẹ́ẹ̀ náà. Hadith ilé muttafaqun alayhi. Sọgẹ́ báyìí sọ gbogbo àwọn ahlul qibla, gbogbo àwọn mùsùlùmí pátá ẹnu wọn kò lórí pé a máa ń nífẹ̀ẹ́ àwọn sàhábà ni. Kò sẹ́ni tó yapa nínú àfi àwọn arìn àwọn èèyàn mẹ́ta, àwọn ar-rawafid, àwọn rafid, àwọn tí a máa ń pè ní shia, tí pé a máa ń pè ní shai tàbí nǹkan ní inú English shite rádà wọ́n yìí máa ń pè wọ́n yìí máa ń kọ́. So àwọn eléyìí náà ń pè ní shia ar-rafida. So àrí wọn pọ̀ lásìkò yìí la katharahumullah. Wọ́n bẹ ní Ìlọrin, wọ́n bẹ ní àwọn bòmínà ńlẹ̀ Yorùbá, wọ́n bẹ ní Kìṣí. Kí Allah subhanahu wa ta'ala kó bá wa fọ Nàìjíríà máa kúrò ní ara àwọn, kó bá fa àwọn èèyàn yìí mọ́, kó bá palẹ̀ wọn mọ́ kúrò ní orílẹ̀-èdè wa, kúrò ní ilẹ̀ wa, kúrò ní àwọn agbègbè wa. Wọ́n bẹ nílẹ̀ Haúsá náà, àwọn ṣe zakizaki àbí kí ni wọ́n ń pe ọ̀gá wọn. Eléyìí òun ni ọ̀gá àwọn ar-Rafida, wọn Shia ní Nàìjíríà. So àwọn eléyìí ni àwọn máa kórìíra àwọn sàhábà. Bákan náà àwọn an-Nawasib, àwọn tó pé iṣẹ́ tí wọ́n ní pé àwọn máa bínú sí àwọn ará ilé Ànábì sallallahu alaihi wasallam ni, tí apá kan náà àwọn sàhábà ridwanullahi alaihim. Bákan náà àwọn al-Khawarij, apá kan náà àwọn Khawarij, àwọn náà máa bínú sáwọn sàhábà, máa kẹfàrọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu. Al-Imam al-Tahawi rahimahullah nínú al-Aqidatu at-Tahawiyya wọ́n ṣàlàyé àkídà mùsùlùmí tó yẹ kó ní sáwọn sàhábà. Wọ́n ní pé wa nuhibbu ashaba rasulillah, àdìsọ́kà wa gẹ́gẹ́ bí mùsùlùmí ni pé a máa ń nífẹ̀ẹ́ sí àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam, wala nufritu fi hubbi ahadin minhum, a kì í ṣàṣejù níbi nífẹ̀ẹ́ sí kankan nù wa. Wala natabarra'u min ahadin minhum, a sì kí n bọ́pá bọ́sẹ̀ kúrò lára kankan nù wa tá a sọ pé èmi ò nífẹ̀ẹ́ sí eléyìí mo nífẹ̀ẹ́ sí. Abu Hurairah èmi ò nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n Abubakar àbí Umar mo nífẹ̀ẹ́ sí. Yẹ bá àwọn kan ṣe máa ń ṣe. So eléyìí àánú iná ni. Wa nubghidu man yubghiduhum, gbogbo ẹni tó bá ti ń bínú sáwọn sàhábà, a máa ń bínú sí irú yẹn bẹ́ẹ̀ ni. Nítorí ẹ̀ ní rí kí mùsùlùmí tó gbádùn tó máa ti ń ṣe kó rí yàn kó máa bẹnu àtẹ́lù àwọn sàhábà, kó máa sọ nípa wọn, kó tó máa fún yàn bẹ́ẹ̀ ni excuse, àbí kó máa nífẹ̀ẹ́ sí yàn bẹ́ẹ̀, àbí kó máa sọ pé àfáà wa ni kankan.
wọ́n tó wọn bá wà ní ààyè tó ga kò bá wà nípò tó ga bá ti ń bínú sáwọn sàhábà ráìtì wa ìwọ̀ táwọn sàhábà ní lórí wa lọ́rùn wa òun ni pé ká máa bínú sẹ́ni tó bá ti ń bínú sí wọn. wa bi ghayri al-khayri yadhkuruhum àbútí à ń sọ aburú nípa wọn. wala nadhkuruhum illa bi khayr ní sọ̀n kankan pa àwọn sàhábà fi dáadáa a fẹ́ sọ̀rọ̀ àwọn sàhábà dáadáa láma sọ nípa wọn. wa hubbuhum dinun wa imanun wa ihsan ìmá nífẹ̀ẹ́ sáwọn sàhábà ẹ̀sìn ni ìgbàgbọ́ ni dáadáa ni. wa bughduhum ìmá kórìíra àwọn sàhábà ni kufrun ìṣe kèfèrí ni wa nifaqun ìmá ṣọbẹ́ ṣe lóní sojú méjì ni jẹ́ munafiki ẹni tó bá ti ń bínú sáwọn sàhábà munafiki ní rẹ́yìn bẹ́ẹ̀ wa tughyan ìtayọ̀ àlà iná ni eléyìí. so alámọ̀dé ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀sìn orin méjèèjì yìí so wọn náà ni pé afá bẹ̀rẹ̀ pẹ̀lú mas'ala àwọn sàhábà síwájú àwọn masáìlù àwọn alámọ̀rí mi tó ń bọ̀ nínú àwọn alámọ̀rí àkídà nítorí àkọ́kọ́ òun ni pé bídà àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ òun ni bídà ìmàbẹ̀nù àtẹ́lẹ̀ àwọn sàhábà. so eléyìí ó ṣẹlẹ̀ pẹ̀lú pé wọ́n ṣe tọ́ánù sí Uthman ibn Affan radiyallahu anhu. àwọn khawarij wọ́n ń sọ ìsọkúsọ nípa Uthman ibn Affan tó jẹ́ khalifa tó jẹ́ olórí àwọn mùsùlùmí lásìkò yẹn títí tí wọ́n fi jáde lé lórí tí wọ́n fi pa. so bídà àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ òun ni ìmá sọ̀bàjẹ́ ń pa àwọn sàhábà. so ìdí àkọ́kọ́ tí afáàfin mú wá tí wọ́n fi kọ́kọ́ mú wá iná lélẹ̀ ìdí àkọ́kọ́ iná ilé nítorí ẹ̀ta bá wọnú usulu sunnati al-Humaydi rahimahullah ìtàwọn náà kọ́kọ́ mẹ́ńṣà iná ní ilé àbí nǹkan ẹlẹ́kejì tí wọ́n mẹ́ńṣà àbí nínú àwọn nǹkan tí wọ́n ṣá mẹ́ńṣà òun ni ilé náà bẹ́yà nǹkan ẹlẹ́kẹrin òun ni wat-tarahumu ala ashabi Muhammadin sallallahu alaihi wasallam kullihim. so eléyìí ni àrínú àwọn sálàfù tó pé nǹkan àkọ́kọ́ táwọn kọ́ mẹ́ńṣán nínú àkídà tiwọn nípa pé wọ́n fẹ́ kọtíra nípa àkídà onípe kìíní ìmánífẹ̀ẹ́ sáwọn sàhábà torí pé nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ bídà àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ onípe ìmábẹ̀rẹ̀ àtẹ́lẹ̀ àwọn sàhábà ni. so ìdí ẹ̀kejì tá a fà fi tì síwájú òun ni pé ìmá ṣe tọ́ánù sáwọn sàhábà hadmun lish-sharia kí ẹ máa bẹ̀rẹ̀ àtẹ́lẹ̀ àwọn sàhábà ni ìmá wú ẹ̀sìn ni ìmá wú ẹ̀sìn tó lẹ́nu kan náà sálàfù sọ pé ẹni tó bá ń ṣe tọ́ánù sáwọn sàhábà irú ẹni bẹ́ẹ̀ òun ni ó wà awla bil jarhi òun gan lé ẹ̀ka ọkọ̀ ṣe tọ́ánù sí ká ọkọ̀ bẹnu àtẹ́lù irú yẹn bẹ́ẹ̀ ni. so àwọn èèyàn yìí sì níyì kì í ṣe pé sàhábà gangan tágẹ́tì wọn ẹ̀sìn gangan tágẹ́tì wọn sọ wọ́n ti mọ̀ pé àwọn ò lè wú ẹ̀sìn yìí àfi káwọn ọkọ̀ wú àwọn tí wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nítorí ẹ̀ tí wọ́n bá ti fi onílẹ̀ pé ṣé ànábì yìí àbí ṣé àwọn sàhábà ilẹ̀ fẹ́ máa gbàgbọ́ èèyàn burúkú ni wọ́n kankan tó bá ti fi eléyàn rinlẹ̀ sínú gbáyà àwọn èèyàn wọ́n lè fìyẹn ṣe stẹ́pù lọ síbi pé ṣànábì tẹ́fẹ́ sọ pé wọ́n ló sọ ṣe báwọn tí ẹ fẹ́ sọ pé wọ́n sọ látọ̀dọ̀ ànábì náà ni àwọn èèyàn burúkú yìí tó tó bá ti clear àwọn sàhábà wọ́n rí ànábì náà mú dànù wọ́n rún náà clear so wọ́n wá bá ìsìn jẹ́ fún wa kò ní sí hadith ma kò ní sí nǹkan kan mọ́ wọn kálukú àmà sọ̀rọ̀ náà sí bí ó bá ṣe wò. so ilẹ̀kùn àwọn sàhábà ilẹ̀kùn wíwú àwọn sàhábà yìí òun ni ọ̀nà tí gbogbo àwọn onífẹ̀ẹ́nu tí wọ́n gbà wọlé òun ni ọ̀nà táwọn onífẹ̀ẹ́nu tí wọ́n gbà wọlé. so ẹlẹ́kẹta wọn ni pé bídà tó fi ń pọ̀ jù tó ṣẹlẹ̀ ọ̀nà tí bídà tó fi ṣẹlẹ̀ jù sínú àlùmọ̀ yìí òun náà ni ọ̀nà yíyapa àwọn sàhábà ni ridwanullahi alayhim. so ẹni tó bá dúnni mọ́ tó wà ní táwọn sàhábà lórí rẹ̀ òun ni ó jọ ní súnnà ni ó wà lórí òdodo ẹni tó bá fi ń yapa sí ìrọ̀ níbẹ̀ kò ní sí ní orí òdodo. so masala ẹlẹ́kẹta náà masail tó wà lábẹ́ ẹsẹ̀ orin méjèèjì yìí so wọ́n ni pé an-Nadhim rahimahullah àfọlọ́ ni wọ́n fẹ́ ṣe wá lójú kòkòrò lórí mímá tẹ̀lé lánà àwọn sàhábà ridwanullahi alayhim torí tán wá ti fi rinlẹ̀ fún wa pé dandan ni ká máa nífẹ̀ẹ́ sí wọn. bákan náà wa likullihim qadrun ala wa fadailu gbogbo wọn pátá ẹni ọlá ni wọn. so bó ni a ṣe gbọ́ pé lágbájá yìí ọlọ́lá ni táwa ní tẹ̀lé lánà rẹ̀ so kò sí ni a máa fẹ́ tẹ̀lé lánà rẹ̀ bó ló ṣe dípò ńlá yìí bó ló ṣe rí gbé. so kí ẹ sì máa tọ̀ lánà wọn
ìdí sábàbí tí wọ́n fi máa ń là yín náà kò sẹ́ni tí ó máa tọ̀lànà àwọn sàhábà fẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí wọn tó sì mọ ipò wọn tó mọ ọlá tí wọ́n ní. Allah subhanahu wa ta'ala ní fa in amanu bimithli ma amantum bihi faqad ihtadaw wa in tawallaw fa innama hum fi shiqaq fasayakfikahumullah wa huwa as-sami'ul alim. Fa in amanu àwọn èèyàn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ẹ̀yin sàhábà tí wọ́n bá fi lè nígbàgbọ́ bimithli ma amantum bihi sírú ntẹ́yìn náà nígbàgbọ́ sí, táwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn yìí tí wọ́n bá fi lè nígbàgbọ́ sí irú ntẹ́yìn náà nígbàgbọ́ sí faqad ihtadaw wọ́n ti mọ̀ náà. wa in tawallaw ṣùgbọ́n tí wọ́n bá fi lè kọ̀ pé rárá àwọn ní nígbàgbọ́ sí ntẹ́yìn sàhábà nígbàgbọ́ sí fa innama hum fi shiqaq bí a lọ mọ̀ pé inú ìyapa inú ìpín yẹlẹyẹlẹ ni wọ́n wà, inú ìyà inú òṣì náà ni wọ́n wà o, inú ìyapa sódodo iná ni wọ́n wà yẹn. wasayakfikahumullah Allahu Allah yóò tó ọ kúrò lọ́dọ̀ wọn yóò ṣọ́ ẹ kúrò lọ́dọ̀ wọn huwa as-sami'ul alim Allahu ọba olùgbọ́ ni ọba onímímọ́ sí ni. so bákan náà àfa masalẹ̀ kẹrin tí alámàrí tó kó sí tí ẹsẹ̀ mẹ́rin méjèèjì kó sí wọn pé àfa fẹ́ jẹ́ kó yé wa pẹ̀lú ọ̀rọ̀ wọn tó ń sọ pé hubbu sahabati kullihim. so wọ́n fi lè wọ́n fi ń dá ọ̀rọ̀ padà wọ́n sì fi ń fèsì fún àwọn ìran mẹ́ta tá a ti sọ síwájú yẹn, àwọn Rāfidah, àwọn Shia, àwọn tó yẹ pé wọ́n kà fárọ̀ gbogbo àwọn sàhábà àyàfi àwọn díẹ̀ tó yẹ pé a kàn kà wọ́n pẹ̀lú ọmọka ọwọ́ wa lásán ni wọ́n sọ pé gbogbo àwọn sàhábà pátá kèfèrí ni wọ́n. Abubakar òòṣà ni, Umar òòṣà ni, òòṣà Quraysh làwọn méjèèjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n sọ̀sọ́kùsọ nípa wọn, wọ́n pe gbogbo àwọn sàhábà pátá wọ́n pè wọ́n kèfèrí, wọ́n ní wọ́n ti change wọ́n ti yí padà àyàfi díẹ̀ nù wọn. wọ́n á ṣe àṣejù sí àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam, wọ́n ṣe àṣejù sí Ali, wọ́n pè lọ́lọ́run, wọ́n sọ pé Allahu Jibril ó rán Jibril sí Ali ní kì í ṣe ànábì ló rán sí. àwọn Rāfidah máa ń sọ lé pé Jibril ṣe mistake ni ó mistake ni lọ gbé lẹ́tà fún Ali ni fún Muhammad sallallahu alayhi wa sallam instead Ali. so iná àwọn ọ̀rọ̀ àwọn Rāfidah iná ilé. so bákan náà àwọn Khawarij wọ́n tún fi ọ̀rọ̀ yìí wọ́n fi ń ṣe rádò fún àwọn Khawarij àwọn tó kí wọ́n kàfàrọ̀ apá kan náà sàhábà gẹ́gẹ́ bí Ali ibn Abi Talib. bákan náà àwọn An-Nawasib àwọn tó pé nasabul ida li alil bayt wọ́n bá wọn ará ilé ànábì sallallahu alaihi wasallam bá wọn ṣọ̀tá. so àwọn Rawafid ìdàkejì wọn ni àwọn Nawasib. àwọn Rawafid àwọn lálàsí gbogbo àwọn sàhábà wọ́n sì ń ṣe àṣejù sáwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam. ṣùgbọ́n àwọn Nawasib tí wọn àwọn fi ìfẹ́ àwọn sàhábà hàn, wọ́n ń fi ìbínú àwọn ará ilé ànábì wọn fi hàn, wọ́n ń bínú àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam. sàlámọ̀dé ẹlẹ́ẹ̀karùn-ún bí táfà yìí sọ pé wa mawaddatul qurba. afáfẹ́ ṣàlàyé fún wa wípé àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam, àwọn alásùnmọ́ ànábì sallallahu alaihi wasallam, wa mawaddatul qurba ìmá nífẹ̀ẹ́ sí àwọn ará ilé ànábì ni biha atawassalu tí mo fi ń ṣàkàsọ gẹ́gẹ́ bí iṣẹ́ rí lọ́sọ́dọ̀ Allah ni. so àfa sọ nǹkan yìí láti fi jẹ́ kó yé wa pé àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ipò tó ga o, pàápàá jùlọ lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jama'a, bákan náà lọ́dọ̀ àwọn mùsùlùmí lápapọ̀. Allah subhanahu wa ta'ala ní qul ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé la as'alukum alayhi ajra illa al-mawaddata fil qurba. ntí mo ń ṣe yìí mi ò fẹ́ san kankan lọ́dọ̀ yín o, ntí mo kàn fẹ́ ni pé ẹ máa bá mi nífẹ̀ẹ́ àwọn ará ilé mi, ẹ máa nífẹ̀ẹ́ àwọn ará ilé mi. so eléyìí ni rọ́dùn bẹ́ẹ̀ náà ìdésì padà bẹ́ẹ̀ fún àwọn Ar-Rāfidah, àwọn tí wọ́n ń sọ pé àwọn ahlu sunna ò Nawasibu ni wọ́n máa ń bínú àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam. àwọn ò kí ń bínú àwọn ará ilé ànábì ò, a nífẹ̀ẹ́ wọn. wa mawaddatul qurba biha natawassalu ìnífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam iṣẹ́ rẹ̀ kan ni nínú àwọn iṣẹ́ rẹ̀ wa àfi wá tẹ́gùn lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. so bí eléyìí bó ṣe rí náà ilé, ṣùgbọ́n àwọn oníbídà àwọn onífẹ̀ẹ́nu wọn máa parọ́ mọ́ àwọn ahlu sunnati wal jama'a láti fi gé náà ka àwọn èèyàn. so bí eléyìí bó ṣe rí náà nìyẹn. so bákan náà ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ òun ni ọ̀rọ̀ wọn tí wọ́n sọ pé wa likullihim qadrun ala wa fada'ilu lakinnama as-siddiqu minhum afdalu. afáfẹ́ kó yé wa níbi pẹ̀lú wípé ìntàwọn ahlu sunnati wal jama'a tí wọ́n máa ń fi rinlẹ̀ nípa àwọn sàhábà pátápátá ọlọ́lá ni wọ́n,
wọ́n ṣe wá lọ́lá tó yẹn wọ́n tún wà ní orí ipò ìpele oríṣiríṣi ni kì í ṣe gbogbo wọn náà ni wọ́n dọ́gba níbi ọlá níbi ipò. ẹni tó fi ń lọ́lá jù nínú wọn ni Abubakar tẹ́lẹ̀ sí ní ẹnu àwọn olùmọ̀ ẹnu àwọn ahlu sunnah pátá ló kò lórí ẹ̀. so lẹ́yìn náà òun ni Umar, Abubakar, lẹ́yìn náà Umar, lẹ́yìn náà Uthman, lẹ́yìn náà Ali. so bí àwọn sàhábà bọ́n ṣe lọ́lá iná ilé lẹ́yìn náà ló wá kún àwọn míì. al-Imam Safarini rahimahullah nínú Lawami'u al-Anwar al-Bahiyya wọ́n ní ajma'a ahlu sunnati wal jama'a على أن أفضل الصحابة والناس بعد الأنبياء عليهم الصلاة والسلام wọ́n ní àwọn ahlu sunnah ẹnu wọn kò lórí pé ẹni tó fi ń lọ́lá jù nínú àwọn sàhábà bákan náà nínú àwọn gbogbo èèyàn pátá lẹ́yìn àwọn ànábì Allah subhanahu wa ta'ala tá bá yọ àwọn ànábì Allah kúrò ẹni tó tún fi ń lọ́lá jù nínú gbogbo àwọn èèyàn pátá ní gbogbo àwọn èèyàn yálà àwọn èèyàn tó bá ànábì yìí ló gbà ní àbáwọn èèyàn tó bá ànábì ilé ló gbà àbáwọn èèyàn tó bá ànábì sallallahu alaihi wasallam tó bá wọn ló gbà. ẹnu àwọn ahlu sunnah kò lórí pé ẹni tó fi ń lọ́lá jù nínú gbogbo àwọn èèyàn pátápátá lẹ́yìn àwọn ànábì Allah subhanahu wa ta'ala òun ni Abubakar, thumma Umar, lẹ́yìn náà ni Umar, thumma Uthman, lẹ́yìn náà ni Uthman, thumma Ali, lẹ́yìn náà ni Ali, thumma sa'irul ashara, lẹ́yìn náà ni àwọn mẹ́fà tó kù. àwọn mẹ́rin láti dárúkọ yìí lẹ́yìn náà làwọn mẹ́fà tó kù. so jẹ́ pé a máa mọ̀ wọ́n nínú tírà mi insha Allah ta'ala. Sa'idun wa Sa'dun wa ibn Awfin wa Talhatun wa Amiru Fihrin wa Zubayrul Mumaddahu. àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí so àwọn ni wọ́n kún àwọn mẹ́rin tàti kà síwájú àwọn al-khulafa ar-rashidun yìí. so tí wọ́n fi pé mẹ́wàá àwọn tí wọ́n máa ń pè ní al-asharatul mubashsharuna bil janna àwọn márùn tí wọ́n fún tánàbí fún ní rò pẹ̀lú al-janna nínú hadith ọ̀yà kan ṣoṣo. so thumma baqi ahli badr lẹ́yìn náà àwọn tó kún náà àwọn tí wọ́n kópa ní ogun badr. thumma baqi ahli uhud lẹ́yìn náà àwọn tó kún náà àwọn tó kópa ní ogun uhud bí àwọn sàhábà ṣe lọ́lá iná Abubakar, Umar, Uthman, Ali. lẹ́yìn náà àwọn mẹ́fà tó kún Sa'id, Sa'd, ibn Awf, Talha wa Amir Fihrin wa Zubair al-Mumaddahu. so lẹ́yìn náà àwọn ará badr tó kún lẹ́yìn náà àwọn ará uhud. so lẹ́yìn náà àwọn ahlu bay'at ar-ridwan àwọn tó ń ṣe bay'at ar-ridwan tó ń kópa níbẹ̀. so lẹ́yìn náà làwọn sàhábà tó wá kún. afani hakadha ijma'u ahli al-haqq bẹ́ẹ̀ ni àwọn ẹni òdodo àwọn ahlu sunnah bẹ́ẹ̀ ni wọ́n ṣe fẹnu kò lórí rẹ̀ o. fa Abubakar as-Siddiq afdalu hadhihi al-ummati ba'da nabiyyiha alayhi salatu wassalam. so Abubakar as-Siddiq òun lẹ́ni tó fi ń lọ́lá jù nínú àlùmọ̀ yìí lẹ́yìn ànábì àlùmọ̀ yìí sallallahu alayhi wa alihi wa sallam. wọ́n ní la yunazi'u fi dhalika illa za'igh. kò sẹ́nìkan tí ó máa ṣe fanfa lórí àlámọ̀rí àyàfẹ́ni tó ti gún rí kúrò lórí òdodo àyàfi oníbídà onífẹ́nu tó ti gún rí kúrò ní orí òdodo. wallahu ta'ala a'la wa a'lam bí ní àníyàn fẹ́ láti dúró sí bi'idhnillahi ta'ala. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.